kì í kàn ṣe pé àwọn kan gbé ẹ ṣépè àbọ̀ ń gbé bàbá rẹ ṣépè tàbọ̀ ń gbé ìyá rẹ ṣépè ló wá ń dà ẹ́ láàmú gan ìwọ gángan fúnra ara rẹ òun hùwà ègún òun hùwà tí èpè Ọlọ́run fi ń bẹ lórí ayé ẹ̀ èmi ń sọ yẹn fún ẹ torí pé mo fẹ́ kó o bọ́ lọ́wọ́ ègún tí ń dà ẹ́ láàmú kí ni ọ̀nà àbáyọ kúrò ní abẹ́ ègún mẹ́rin ni. Ọlọ́run bàbá Jésù Kristi ògo ni fún orúkọ rẹ̀ rán ọ̀rọ̀ rẹ̀ sí wa yára àánú gbà ó Olúwa aláṣepé ni ó wá ṣe àṣepénú ayé àwọn àyànfẹ́ wá gba oníkálukú lọ́wọ́ gbogbo làlúrì àti ìyọnu tí ègún àti èpè tó ti mú wáyé kó wá jẹ́ kí ìdáǹdè kíkún kó jẹ́ tàwọn ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa àmín. Ní òní mo fẹ́ sọ fún wa ọ̀nà àbáyọ kúrò nínú ègún àti èpè ọ̀nà àbáyọ kúrò nínú ègún àti èpè ṣùgbọ́n ẹ má gbàgbé pé nínú fọ́nrán tó lọ mú sọ fún wa pé ẹgbẹ́ mẹ́ta ni àwọn ẹni ègún àwọn tẹ́gùn yọ lẹ́nu ni wọ́n pín sí àwọn tó yẹ pé ẹnu ara wọn ni wọ́n fi gbéra wọn ṣépè àwọn ẹgbẹ́ àkọ́kọ́ ní èkejì àwọn tó jẹ́ pé ní àtàrí àṣìṣe wọn ni àwọn èèyàn gbé wọn ṣépè ẹgbẹ́ kẹta òun ni àwọn tó jẹ́ pé ẹni ègún Ọlọ́run ni wọ́n yẹn ni pé àwọn tí Ọlọ́run fúnra rẹ̀ gbé ṣépè mo sì ń tò wọ́n lẹ́sẹẹsẹ ìdí tí mo fi ń tò wọ́n lẹ́sẹẹsẹ fún yín ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ wà ní chọ́ọ̀chì ẹ̀yin tí ẹ wà ní ṣọ́ọ̀ṣì tí ó jẹ́ pé ẹ gbàgbọ́ ọ̀pọ̀ àwa tí wàá jẹ́ránṣẹ́ Ọlọ́run ló jẹ́ pé ẹlòmíín fúnra rẹ̀ ló fi rẹ̀ sí abẹ́ ègún Ọlọ́run àkọ́kọ́ ni ẹni bí mo sọ fún wa pé Olúwa sọ pé ègún Ọlọ́run bẹ lórí àwọn ẹni ibi ìkejì ẹni bá ń fi búburú san ire Olúwa ní ibi ò ní tán nínú ilé ẹ̀ ìkẹta òní ẹni tí ò fọ Ọlọ́run ṣe gbẹ́kẹ̀lé ayé Olúwa rẹ̀ ayé rẹ̀ á ní ìrírí ọ̀dá nínú aginjù tó bá ka Jeremiah 17:5 bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kẹta ni àwọn àbí ẹgbẹ́ kẹrin ni àwọn tí ó jẹ́ wípé wọ́n máa ń fi ìmẹ́lẹ́ ṣiṣẹ́ Olúwa ẹni ègún Ọlọ́run ni wọ́n ẹgbẹ́ karùn-ún làwọn tí wọ́n kì í fòtítọ́ inú sọ̀rọ̀ Ọlọ́run àwọn tó ń fi ẹ̀tàn àti èké sọ̀rọ̀ Ọlọ́run ẹgbẹ́ kẹfà ó ní àwọn tí wọ́n máa ń yọ àwọn ènìyàn Ọlọ́run lẹ́nu ẹgbẹ́ keje ó ní àwọn tí wọ́n kì í bu ọlá fún orúkọ Olúwa Málákì 2:2 ẹgbẹ́ kẹjọ ó ní àwọn tí àbí ẹgbẹ́ keje ní àwọn tí wọ́n kì í san ìdámẹ́wàá ìkẹjọ tí wọ́n dáná dúró sí ó ní àwọn tí wọ́n kò fẹ́ràn àti dé Olúwa wa Jésù Kristi ní Kọ́ríńtì kìíní jẹ́ ká lọ bẹ̀ Kọ́ríńtì kìíní orí 16 ní ẹsẹ̀ 22 Olúwa wípé bí ẹnikẹ́ni kò bá ní ìfẹ́ Jésù Kristi Olúwa jẹ́ kó Olúwa rẹ̀ ọdẹ ní ìfibú máa bọ̀ Olúwa wa ẹni tí ó bá fẹ́ràn Jésù Kristi Olúwa ní pé kí ẹni náà kó di ẹni ìfibú ẹgbẹ́ míì tó jẹ́ ẹgbẹ́ kẹsàn-án ó ní àwọn tó jẹ́ wípé ìkẹ́ àti ìgẹ̀ tí Ọlọ́run nawọ́ rẹ̀ sí wọn dípò kí wọ́n mú ire wá kán mú èso rere wá wọ́n mú ẹ̀gún àti òṣùṣú ní ayé wọn mú wá fún Ọlọ́run rú àwọn ẹni bẹ́ẹ̀ náà ẹni ègún ni wọ́n jẹ́ nǹka Hébérù orí 6 jẹ́ nǹka ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ Hébérù orí 6 ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ nítorí ilẹ̀ tó ń fa omi òjò tó ń rọ̀ sórí rẹ̀ nígbà gbogbo mu tó sì ń wu ewé bẹ́ẹ̀ tó dára fún àwọn tí à ń tìtorí wọn rò pẹ̀lú wọn gba ìbùkún lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n bó bá ń hu ẹ̀gún àti òṣùṣú yóò di kíkọ̀ sílẹ̀ kò sì jìnnà sí fífi gégùn òpin èyí tí ó wà fún ìjóná kí ni ọ̀rọ̀ Ọlọ́run yìí sọ ẹ̀yin tí Ọlọ́run fún ní àwọn ìránṣẹ́ rẹ̀ tí wọ́n ń fọ̀rọ̀ Ọlọ́run bọ́ yín tí wọ́n ń tọ́jú yín tí Olúwa ń fi wọ́n ṣèkẹ́yìn gbogbo ẹ̀bùn orí ọ̀fẹ́ tí wọ́n ní gbogbo agbára tí wọ́n ní abẹ́ Ọlọ́run ni wọ́n ń lò láti ṣètọ́jú yín ó yẹ káyé yín ó mú èrè wá fọ́lọ́run kó sì mú èrè wá fáwọn náà bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ìbùkún ń bẹ lórí yín ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe làálàá lórí yín wọ́n ń ṣètọ́jú yín ibi lẹ wá fi ń san fún wọn ẹ̀yin tẹ́ ẹ máa ń yẹ̀yẹ́ àwọn oníṣẹ́ Ọlọ́run lórí abágbé
tẹ́ ẹ máa kàn wọ́n lábùkù, pàápàá ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ àwọn àránṣẹ́ Ọlọ́run tẹ́ wá fi wọ́n ṣẹlẹ́yà nígboro ayé, ẹni ègún Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni, ẹni ègún Ọlọ́run ni. Olúwa ní ayé yín ẹ ti wà ní bèbè kí wọ́n fèrè, Ọlọ́run sì ń ṣe sùúrù. Mo ń sọ eléyìí kí ẹ̀yin tí ayé yín tó jẹ́ pé nígbà tí ẹ wọ ṣọ́ọ̀ṣì èèyàn kò jẹ́ èèyàn ẹ̀já mọ́ nǹkan kan, ṣùgbọ́n ní ìsìn àwọn oníṣẹ́ Ọlọ́run ti ṣe làálàá lórí yín, ó wá dàbí ẹni pọ́wọ́ yín ti kùdà, wọ́n ti gbẹ̀yìn léyìn, ẹ wá fi ń bù wọ́n jẹ. Olúwa sọ pé ayé yín kò ló ti wà ní ẹnu bèbè ìfibú. Mo ń fi àwọn ẹni ìfibú Ọlọ́run hàn yín ni. Téèyàn bá wá lè gbégbé ayé rẹ̀ tó fi gbogbo ayé rẹ̀ jẹ́ ní ègún Ọlọ́run, Olúwa rẹ̀ á lọ sí ọ̀run àwọn ẹni ègún. Mátíù orí 25 ní ẹsẹ̀ 41, Jésù sọ pé òun sọ fún àwọn tó wà ní ọwọ́ sí pé ẹ kó lọ́dọ̀ mi, ẹ̀yin ẹni ègún yìí, ẹ lọ sínú iná tí a ti pèsè fún èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Mo rọ̀ ọ́ ní tó jẹ́ kí n máa ṣe àtòtò pín ní ọ̀rọ̀ ègún yìí ni pé kì í kàn sí pé àwọn kan gbé ẹ ṣépè, àbọ̀n gbé bàbá rẹ ṣépè, tàbọ̀n gbé ìyá rẹ ṣépè ló wá ń dà ẹ́ láàmú gan. Ìwọ gángan fúnra ara rẹ òun hùwà ègún, òun hùwà tí èpè Ọlọ́run fi ń bẹ lórí ayé ẹ̀. Èmi ń sọ yẹn fún ẹ nítorí pé mo fẹ́ kó o bọ́ lọ́wọ́ ègún tí ń dà ẹ́ láàmú. Kí ni ọ̀nà àbáyọ kúrò ní abẹ́ ègún? 4 ni ọ̀nà àbáyọ. Àkọ́kọ́ ni ìrònúpìwàdà. Ó gbọ́dọ̀ fi ìwà burúkú lẹ̀. Ogun máa ń sì yàn án mú, èpè òkè ń sì níjà. Gbogbo ẹ̀yin tí ègún bá ń dà láàmú, bó àwọn bàbá rẹ ni wọ́n bá fi bọ́ ẹni, bí ìyá rẹ ló bá mú ègún yẹn wá bá ẹni, tàbí ọwọ́ rẹ ni o, tàbí wọ́n fúnra rẹ ló fi rẹ ṣépè ni o, tàbí wọ́n lọ tasẹ̀ àgẹ̀rẹ̀ táwọn kan fi gbé ẹ ṣépè ni o, tó o bá ronúpìwàdà tó o sì dẹ́kun ẹ̀ṣẹ̀ dá, ègún ọ̀sọ̀ ipá nínú ayé ẹ̀. Torí Ọlọ́run sọ náà sí àwọn Àpọ́stélì orí 3 ẹsẹ̀ 19, ó ní ẹ ronúpìwàdà kí ẹ sì yí padà kí àkókò ìtura bá a lè ti ọ̀dọ̀ Olúwa wá. Èkejì, ìgbésẹ̀ kejì tí wàá gbé, ọ̀nà àbáyọ kó nínú ègún ni mò ń ṣàlàyé fún ẹ̀yin èèyàn. Ó rí i pé mi ò tí ì dákọ̀ àdúrà kọ́. Ọ̀pọ̀ yín lẹ máa ń lórí òkè tẹ́ ẹ máa ń bẹ́ káàkiri gbàmí lọ́wọ́ pé irọ́ ọ̀nà àbáyọ lọ́wọ́ ègún kì í kọ́kọ́ ṣàdúrà. Ó gbàdúrà ṣùgbọ́n àdúrà kọ́. Àkọ́kọ́ ni pé wàá ronúpìwàdà. Tó bá jẹ́ pé ẹni ègún Ọlọ́run ni ẹ, wàá fà àwọn wà burúkú bíi 9 tí mo kà yẹn, èyí tó bá jẹ́ tiẹ̀ ń bẹ̀ wàá dẹ́kun ẹ̀. Ó lè máa ṣe àwọn oníṣẹ́ Ọlọ́run léṣe kọ́ ọ máa bà wọ́n ló kọjẹ́ kó dáa fún ẹ. Tó bá yẹ ẹ́ láàárọ̀ kò lè dáa fún ẹ lálẹ́. Ó tọ́ mo sọ fún ẹ, ìwọ nìkan dẹ̀ wá kọ́, ìwọ àtàrà ọmọdọ́mọ ẹ, èmi ọ̀sẹ̀ rúgbà ẹ ntí mo mọ̀ nínú Bíbélì mò ń sọ fún ẹ. Ìwọ tó o bá ń fi bí san eré, Olúwa ló ní bí ò ní tán nù lé ẹ, àrọ́mọdọ́mọ ẹ àtọ́lẹ̀ dọ́ọ̀lẹ̀ ibi yẹn wọ́n á jẹ́. Wàá ronúpìwàdà ni, wàá kúrò nínú ìwà burúkú, ó dẹ́kun ìwà ẹ̀ṣẹ̀. Ìkejì ni pé wàá yan ọ̀nà ipa ìbùkún. Ọlọ́run sọ nínú ìwé Deuteronomy ní orí 30 ẹsẹ̀ 19, ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ní mo wò ó, mo gbé ikú àti ìyè síwájú yín, mo gbé ìbùkún àti ègún síwájú yín, ṣùgbọ́n mo rọ̀ yín, ẹ yan ìyè, mo rọ̀ yín, ẹ yan ìbùkún. Ipa ọ̀nà ìbùkún ni pé kó o máa tọ̀ Jésù lẹ́yìn. Jésù ni pé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tá a dẹrù wọlé lórí, ó ní n ó fi ìsinmi fún ọkàn yín. Bẹ́ẹ̀ ni gbogbo àjàgà èpè, àjàgà ègún, Jésù ó yí kúrò lórí ẹ tó bá tọ̀ Jésù wá. Ó wá tún sọ pé ẹ gbàjàgà mi sọ̀rọ̀ yín. Kí ló dé tí Jésù ní ká gbàjàgà? Lẹ́yìn tá a bá gba Jésù lólúwa tó lùgbàlà tán, a gbọ́dọ̀ dọ́mọ ẹ̀yìn ẹ̀. Dídọ́mọ ẹ̀yìn Jésù ni pé ká máa tẹ̀lé. Ìyẹn ni ó jẹ́ bọ́ lọ́wọ́ ègún Ọlọ́run. Ó ní máa gba Jésù kọ́ ọ máa ṣe bí. Ó ní máa gba Jésù kìíní, mo ti dọ́mọ Ọlọ́run kọ́ ọ máa fi ibi sanre kiri. Bẹ́ẹ̀ ni ó gbà lọ́wọ́ ègún òfin, ṣùgbọ́n kò lè gbà wá lọ́wọ́ àwọn ègún tá a tọrọ ara wa bọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ dẹ́kun, gbọ́dọ̀ kọ̀ Jésù wá, kọ́ wa máa tẹ̀lé Jésù. Kò ní jẹ́ kó wọnú ìgbé ayé tí ó mú ẹ kó di ẹni ègún Ọlọ́run. Ìkẹta wa ni pé sí àmúlò àgbélébù Jésù Kristi olùgbàlà. Ó ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Ikú tí Jésù olùgbàlà kú kì í ṣe ó fi ṣètùtù ẹ̀ṣẹ̀ wa nìkan ni. Nínú ikú yẹn ni ìgbàlà wà. Nínú ikú orígi àgbélébù ni ìdáǹdè wà. Nínú ikú àgbélébù ni ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ìdáǹdè kúrò lọ́wọ́ òṣì, ìdáǹdè kúrò lọ́wọ́ àìsàn, ìdáǹdè kúrò lọ́wọ́ àrùn, ìdáǹdè
kúrò lọ́wọ́ ìdálóró ègún àti èpè. Bẹ́ẹ̀ ni torí tá a kọ́ pé ìfibúlẹ̀ ń tá a fi kọ́ sórí igi Gálátíà orí 3 ẹsẹ̀ 13. Wàá wá ṣe àmúlò agbára àgbélébù, wàá ṣe àmúlò agbára ẹ̀jẹ̀ Jésù Kristi níwọ̀n bá tó bá di pé ègún rèé o nínú ayé ẹ, ègún rèé o mọ bí tó tiẹ̀ ti wú o tiẹ̀ mọ bí tó ti sàn wá. Agbára tó ń bẹ nínú ikú orí igi àgbélébù, agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ tí Jésù Kristi ta sílẹ̀ lórí òkè Kávárì yóò poró gbogbo ègún yẹn. Ṣùgbọ́n má gbàgbé, wọ́n fúnra ara rẹ̀ gbọ́dọ̀ ronú pìwàdà, o gbọ́dọ̀ dẹ́kun ẹ̀ṣẹ̀ dídá, o sì gbọ́dọ̀ tọ̀ Jésù Kristi wá. Ìkẹrin ni pé wàá wá máa gbọ́ràn. Jóòbù orí 36 ní ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 12. Olúwa ní pé tí wọ́n bá fẹ́, tí wọ́n bá gbọ́ràn, ó ní á lo ayé wa nínú afẹ́, á lo ayé wa nínú ọrọ̀. Ó ní ṣùgbọ́n tí a bá láàánú gbọ́ràn, ó ní ayé ò nira fún Olúwa ẹ̀. Olúwa tún sọ nínú ẹnu Àìsáyà orí 1 ẹsẹ̀ 9 tí a bá fẹ́, tí a bá gbọ́ràn, ó láwa lájẹ èrè ilẹ̀ náà. Tí wọ́n bá lóòní gbọ́ràn ní ẹsẹ̀ 20, ó lọ́ta yín ní ọ̀pá yín. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ fi dá yín lójú kí n fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ọ̀rọ̀ yìí wípé Ọlọ́run nìkan la poró kúrò nínú gbogbo làlúrì tó ń yọ ẹ̀dá lẹ́nu. Ọlọ́run nìkan ni aporó tí fún gbogbo wàhálà tó ń yọ àwa ènìyàn lẹ́nu. Nítorí náà ẹ dẹ́kun láti máa jẹ́ aláìwà bí Ọlọ́run. Ẹ dẹ́kun làlà kókó fẹ̀fẹ̀ nínú ẹ̀sìn. Ẹ tọ̀ Jésù Kristi wá. Jésù wí pé Jòhánù orí 14 ẹsẹ̀ 6, ó ní èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ó ní ẹnikẹ́ni ò lè lọ sọ́dọ̀ Baba bí kò sí nípasẹ̀ mi. Kò sí olúwa rẹ̀ tí ó lọ́dọ̀ Ọlọ́run tí ó gbàjà Jésù wá. Mo ti máa ń sọ fún yín, ẹ jẹ́ n tuntun sọ, Ọlọ́run kì í sọjà. Bá wa sọ pé ọ̀nà gbogbo náà máa ń gbà dọ́jà. Ọlọ́run yìí sọjà, Ọlọ́run yìí sọjà tó pọ̀ ọ̀nà gbogbo ló dé ọ̀dọ̀ ẹ̀. Irọ́ ẹ lè gba ẹ̀sìn kankan Ọlọ́run. Jésù Kristi nìkan ṣoṣo ní ọ̀nà sí ọ̀dọ̀ Ọlọ́run. Tẹ́ ẹ bá fẹ́ dọmọ Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin, Jésù Kristi lẹ gbàgbọ́. Ẹ gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo. Iye àwọn tó gbà á la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Tó o bá ti wá di ọmọ Ọlọ́run, ọ̀ranyàn ni wípé ohunkóhun làlúrí ò lè tanú ayé o, ṣùgbọ́n Ọlọ́run ní olú ìkẹ́ àti ìgẹ̀ fún àwọn ọmọ tirẹ̀. Torí pé lára ìkẹ́ yẹn 5 ni Jésù èèyàn rẹ̀ mọ́ kúrò nínú ìṣòro. Ìwé Sáàmù orí 27 ẹsẹ̀ 5. Ọlọ́run yóò pa àwọn èèyàn rẹ̀ mọ́, yóò fi wọ́n pamọ́ ní àkókò wàhálà. Ìkejì, Olúwa yóò ran àwọn èèyàn tiẹ̀ lọ́wọ́ nínú ìṣòro. Ní Sáàmù yẹn náà ní orí 46 ẹsẹ̀ 1, Ọlọ́run ni lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú. Ìkẹta ni pé Ọlọ́run yóò dá àwọn èèyàn rẹ̀ nídè kúrò nínú ìyọnu wọn. Ìwé Sáàmù orí 50 ẹsẹ̀ 15. Ọlọ́run yóò dá àwọn èèyàn rẹ̀ nídè kúrò nínú ìyọnu wọn. Ìkẹrin ni pé Ọlọ́run a máa tẹ́tí sí igbe àwọn àyànfẹ́ rẹ̀ nínú ìyọnu. Nígbà tí ìyọnu bá dé, tí àwọn ọmọ Ọlọ́run bá ti ké Psalm 91 ẹsẹ̀ 15, Baba yóò sì yọ wọn. Baba ń bá rí ẹ̀ ni pé Olúwa yóò sọ àwọn ọmọ rẹ̀ jí, yóò mú ìsọjí bá ayé wọn nígbà tí ayé bá ń la ìrírí ìyọnu kọjá. Psalm orí 138 ẹsẹ̀ 7. Ẹ̀yin àyànfẹ́, Ọlọ́run ní kẹ́ ẹ wá o, Ọlọ́run ní kẹ́ ẹ wá o. Ọ̀nà sí ọ̀dọ̀ Ọlọ́run ní Jésù Kristi olùgbàlà. Ègún wo ló ń bẹnu ayé ẹ? Èpè wo ló ń jà ọ́? Tẹrí ẹ bá níbi tó wà. Jésù Olúwa, mo ti dé o, dárí ẹ̀ṣẹ̀ jì mí o. Bẹ́ẹ̀ ni mi náà mọ̀ pé kànáńjágbọ́n ẹ̀dá ni mí. Ìwà mi ọ̀dá, ìṣe mi ọ̀dá. Ìwà ìpè náà ni ó ti forí kó, ó ti fọ̀rùn kó. Wá sọ fún òun náà ni yóò ṣàánú ẹ. Aláàánú ni. Olúwa ṣàánú fún mi. Dárí ẹ̀ṣẹ̀ jì mí. Látòní lọ mọ yan ipa ọ̀nà ìbùkún. Jésù wọn ni wọ́n máa tẹ̀lé. Bẹ́ẹ̀ ni wá gbàdúrà pé gbogbo agbára ègún lórí ayé ẹ, ẹ̀jẹ̀ Jésù Kristi kò poró ẹ̀. Bẹ́ẹ̀ ni wá béèrè orí ọ̀fẹ́ láti gbọ́ràn. Olúwa máa rìn ní ìgbọràn. Ayérayé nínú àwọn ọ̀run, gbogbo àwọn tí èpè àti ègún yọ lẹ́nu, Jésù Kristi ti Násárẹ́tì, gbogbo àwọn tí wọ́n ti ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ yìí, tí wọ́n ti ń dẹ́kun páwọn òní máa ṣe bí mọ́, Ọlọ́run ayérayé lórúkọ Jésù jẹ́ kí ègún kó síwọ́ iṣẹ́. Ẹ̀jẹ̀ Jésù Kristi poró ègún ní ayé ẹnì kọ̀ọ̀kan
ọba àwọn ọba mú ìtura, àkókò ìtura jẹ́ kó dé sínú ayé àwọn àyànfẹ́. Gbogbo àwọn tó ń pè é sínú ayé wọn, Jésù Olùgbàlà wá ṣiṣẹ́ ìgbàlànú ọkàn wọn, wò wọ́n sàn, kó dá wọn dè, àpòróró ègún nínú ayé wọn kan sì dòmìnira. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.